Africa Content TV. Ní a fi pọ́tẹ́bù ọmọ ọ̀làlọ́mú tí mo lè wọ̀ sí Zazuzo jẹ́ ọba ìwọ́pẹ́ of street ní gbogbo orílẹ̀-èdè yìí àti àkójọ àgbáyé àwọn orúkọ bàbá ìfọ́kòkò ní orúkọ ọmọ àti ní orúkọ ẹ̀rù mímọ́. Kábíyèsí o. Tó bá ti bá oṣù ìyàwó fún wọn lówó olówó tí kò ní o. Àwọn ìyàwó báyìí. Olú sí ẹ̀. Àti ọ̀rọ̀ ẹ̀dùnkún kábíyèsí ti wo àmẹ́ta ọ̀rọ̀ ìyàwó tán. Wọ́n lọ sí ọ̀dọ̀ ààrẹ ọba àgbẹ̀. Globally, wọ́n á lọ bá wọn ya fọ́tò. Gbogbo ẹ̀yìn tí ẹ bá wọn wá ẹgbẹ́ sì ní sùúrù. Tí wọ́n bá ti bá ààrẹ ọba àgbẹ̀ ya fọ́tò tán, bẹ́ẹ̀ ni wọ́n sọ̀kalẹ̀ sí lọ sí ìsàlẹ̀. Àwọn àti ọba fèrè, ọba tó àpèsè wọn tiwa, àwọn ni wọ́n bẹ̀rẹ̀ sí bá wọn gbé ẹ̀tọ́ fún àwọn àgbẹ̀ wa. Àwọn tí wọ́n bẹ́ẹ̀ tó fún wọn náà ló ti wà sílẹ̀ lọ. Ìyàwó mi dán. Kábíyèsí o. Àwọn ọmọ ọmọ àgbẹ̀. Àwọn ọmọ ọmọ àgbẹ̀. Wọ́n bẹ̀rẹ̀ sí Àwọn mi dán. Àwọn mi dán rẹ̀. pẹ̀lú ajé wọn. Ẹ̀yẹ ayẹyẹ kúrò bẹ́ẹ̀. Ògúnù tí ọ̀gá ọ̀rọ̀ ilé lọ́wọ́ àwọn ajé rẹ̀. Ògúnù tí ọ̀gá ọ̀rọ̀. Ògúnù tí ọ̀gá ọ̀rọ̀.
Ọba mi rú pẹ̀lẹ́ yá ni mọ́. Gíga di street adé bẹ́ẹ̀. Orí adé padà dáadé yẹn. Orí adé padà dáadé yẹn. Adé bẹ́ẹ̀.